béèyàn bá gẹṣin nínú gbajúgbajà ọ̀gá ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW ni tó jẹ́ igbákejì alága ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Èkó àná, ìyẹn tó jẹ́ alága ẹgbẹ́ NURTW ìpínlẹ̀ Èkó àná, Alhaji Musiliu Ayinde Akinsanya, ẹni tó pè yàn mọ̀ sí MC Olúọmọ. béèyàn bá gẹṣin nínú ẹ̀ lásìkò yìí, ó dájú pé ẹṣin náà kò lè kọsẹ̀ o. ǹjẹ́ kí ló dé? Nítorí tí wọ́n kéde bàbá náà gẹ́gẹ́ bí ààrẹ ẹgbẹ́ onímọ́tò lórílẹ̀‐èdè yìí, ìyẹn National Union of Road Transport Workers President, èyí ló jẹ́ kí inú bàbá náà máa dùn. ṣùgbọ́n tí àṣírí bí MC Olúọmọ bó ṣe gba ọ̀nà àrà di ààrẹ lásìkò tó pọ̀ àwọn ọ̀tẹ́ ò lérò, ó ti tú sí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lọ́wọ́ báyìí o. Ẹ rántí pé ọjọ́ àbámẹ́ta àti ṣe ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá ní àwọn ẹgbẹ́ onímọ́tò káàkiri ilẹ̀ Yorùbá wọ́n ṣètò ìdìbò ní ilé ẹgbẹ́ wọn tó wà lọ́nà Òṣogbo sí Ìkìrun ní ìlú Òṣogbo yẹn ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ pé MC Olúọmọ ni wọ́n dìbò yàn láti lọ ṣojú ilẹ̀ Yorùbá kó sì di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ààrẹ ẹgbẹ́ onímọ́tò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ rántí pé ipò yìí ni ló ti wu MC Olúọmọ láti dé tipẹ́, ṣùgbọ́n ìyẹn láti bàtà ti yọ́kù nípò alága ẹgbẹ́ onímọ́tò Èkó, ṣùgbọ́n tá ń gbégi dínà ẹ̀. Kódà níṣe ni ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW Alhaji Tajudeen Ìbíkúnlé Bàrùwà ni ló tiẹ̀ tún gbé MC Olúọmọ ló gbé lọ sí ilé ẹjọ́ pẹ̀lú àwọn àgbààgbẹ́ NURTW pé ilé ẹjọ́ gbọ́dọ̀ jẹ́ ká yọ òun kúrò nípò. Ìdájọ́ ilé ẹjọ́ yìí ni wọ́n sì ń dúró dè ìyún ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn, ṣùgbọ́n tí wọ́n ní àwọn alágbára pàápàá látòrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àwọn tó súnmọ́ tí ó jẹ́ pé wọ́n jọ ń ṣe wọléwọ̀de iná rẹ̀ MC Olúọmọ lọ́wọ́ láti di ààrẹ o. ṣé tẹ́lẹ̀ ìdájọ́ ilé ẹjọ́ lẹ́mí sí fún rẹ̀ àti àwọn yòókù ń dúró dè, ṣùgbọ́n tá a gbọ́ pé àwọn alágbára náà ló ṣàtìlẹ́yìn pé kán lọ́wọ́ ọ̀nà míì tí wọn yóò fi MC di ààrẹ ẹgbẹ́ onímọ́tò láì ṣẹ̀ṣẹ̀ máa dúró de ìdájọ́ ilé ẹjọ́ mọ́. A gbọ́ wípé òfin tó wà nínú ẹgbẹ́ náà, èyí tí wọn kì í sábà lò, wípé kò nílò kí gbogbo ọmọ ẹgbẹ́ káàkiri Nàìjíríà dìbò yan ààrẹ, tó jẹ́ pé igun tí ààrẹ bá ti jáde wá wọ́n lè dìbò láàrin ara wọn. Ẹni tó bá jẹ́ olúborí ni yóò di ààrẹ nítorí pé igun wọn ní ipò ààrẹ kàn. Òfin yìí tí wọ́n lò iná máa gbé jáde láti rẹ̀ MC Olúọmọ lọ́wọ́. ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá nínú ìpínlẹ̀ 6 tó wà, ìpínlẹ̀ 4 péré ni ìjọba ìpínlẹ̀ wọn fààyè gbà láti máa ṣẹgbẹ́ onímọ́tò NURTW, ìyẹn ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Oǹdó. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló dìbò ní ìlú Òṣogbo tí wọ́n sì dìbò fún MC Olúọmọ. Ní báyìí MC Olúọmọ ó ti di ààrẹ ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers. Bẹ́ẹ̀ ìyẹn ló jẹ́ pé ọ̀nà táwọn ọ̀tẹ́ kò lérò ni àwọn alágbára ni wọ́n gbé ọ̀nà gbà láti jẹ́ kó di ààrẹ ẹgbẹ́ onímọ́tò NURTW lórílẹ̀‐èdè Nàìjíríà, tó sì jẹ́ pé dàsìkò tá a ṣàkójọpọ̀ yìí làwọn èèyàn sì ń kí kú oríire.